نرجو نداو بلا مني ولا نكدي Sheikh Adam mo kí yín. ما لي سواك mo kí bàbá wa dúpẹ́ nímọ̀ mo kí yín. وما لي غير بابك يا مولاي فمو بعفوي ما جنت يدي ونعم متي علينا رحمة فلنا وأيدي منك بالإحسان والمدد وأيدي منك بالإحسان والمدد. bí ìkàlẹ̀ àwọn àgbàlagbà ṣe rí. Adamallahu hayatahu. àfáwà Modibo. Adamallahu hayatahu. ẹ bá ń sọ pé adamallahu hayatahu. Adamallahu hayatahu. ayé yín ó fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. Masha Allah. ọ̀jọ̀gbọ́n àfa kan ní wa kullu alladhina nahadu ba'da sukut lam yugayyir aqdamahum bal gayyaru afkarahum. Masha Allah. gbohùngbohùn yìí tí ó yẹ kó ti tẹ̀mí lọ́wọ́ ti pẹ́ mo wá ní mo yọ̀ǹda ọ̀rọ̀. Masha Allah. gbogbo ẹni tó bá ti já sí pé gbogbo ààyè máa fi ìjọ tí àwa náà bá pàtẹ òde kì í ṣe gbogbo àwọn tí wọ́n wá síbẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀. Allah. kì í ṣe gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n ráyè sọ̀rọ̀ níbi òde wa. ìjọ tí wọ́n náà bá wá pé tó bá wà láwọn àyè kan tó yẹ kí wọ́n gbé ọ̀rọ̀ fún ẹ ìwọ náà wá fi kíní yẹn rò ó kì í ṣe wípé àwọn tí wọ́n wá sóde ẹ tí wọ́n rọ̀rọ̀ sọ yẹn kìí ṣe wípé àwọn náà ò fẹ́ sọ̀rọ̀ àsìkò ni ìwọ náà wá fi báwọn nìyẹn ṣe máa ń fíìlì yẹn ìwọ náà fi fíìlì láyé ara tiẹ̀. wa yusidullahu akiwama bi akiwami. àfọwọ́ oníwàásí sọ̀rọ̀ yín púpọ̀ tèmi bá ti wà láyé yín tí bá ti wá sọ́dọ̀ Modibo èmi ò kì í fẹ́ kéwú mọ́ mi ì fẹ́ sọ kéwú mọ́ Modibo ló máa wù mí kí n máa ké. yashikahu nasun. àfọwọ́ oníwàásí wọ́n ti lé ọ̀rọ̀ lẹ̀ fún wa o. yashikahu nasun. àwọn kan ní ikọ́ mọ́tò sùkúùtì lọ́wọ́ àwọn kan ní ìzálàtú dáwọ́là lọ́wọ́. yashikahu nasun wa yashika akharuna bihim. bàbá wa àgbà tí wọ́n kọ́ bàbá Modibo ní kí wọ́n lọ́wọ́ àǹkálẹ̀. yashikahu nasun. gbogbo àwọn àgbàlagbà láti Ṣakí gbogbo àwọn àgbàlagbà ni wọ́n kúnlẹ̀ yìí. yashikahu nasun. èèyàn lè tó bá ní tẹríba afáwàsódò kéèyàn tún ní ìtẹ́ ahọ́n ba ẹlòmíì ní tẹríba ni àmọ́ kò ní ìtẹ́ ahọ́n ba wọ́n á ní kò sẹ́ni tí ò lè kúnlẹ̀ fún àmọ́ yẹn jẹ́ kí microphone tẹ̀ lọ́wọ́ yóò sọ̀rọ̀ kọjá ibi tí ẹ kó sọ dé. wàyẹ̀síkọ́ akharuna bihim. àfàgbà sírù babalámẹ́nugun lọ́wọ́ àǹkálẹ̀ yìí. wayusidullahu. gbogbo àwọn tí wọ́n bá ti ṣubú rí tán padà wá dìde wọ́n bá fà ẹlòmíì wà àǹkálẹ̀ yìí kèé tóbi ó ń rin ojú ọ̀nà tí tóbi àmọ́ ní tó yẹ kó béèrè ni pé béèyàn bá ń tóbi lọ àwọn nǹkan téèyàn máa ń bá pàdé lójú ọ̀nà tí máa ń gbéyàn ṣubú tí máa ń gba títóbi lọ́wọ́ ẹni ẹlòmíì ò béèrè ìrìn àjò títóbi ló fẹ́ rìn. Allah. orí fìdí kún ẹ wá ń ṣe bí ẹni tó gọ̀ Modibo wọ́n ń pe ẹran kan ní gànámù òun làwọn àfáà tí làkàyè ò bá pé púpọ̀ wọ́n máa ń pe àwọn tí wọ́n gbọ́n tí wọ́n máa fún wọn lówó wọ́n wà ní gànámù ni wọ́n ṣe gànámù ọgbọ́n tí wọ́n gbọ́n tí wọ́n fi tu owó jọ nǹkan kan ní bẹ lára yẹn náà fi kó fún ẹ wọ́n ṣe gànámù. Allah. ẹni tí ń wa ọkọ̀ ojú omi dírẹ́fà tó wa mọ́tò látàárọ̀ ẹni tí ń gbọ́n yẹ̀pẹ̀ nínú odò ó wá dọ́dọ̀ títí ó wá kó fún un onígànámù kò gbé sọ́gbọ́n tó wù mí fún ni fún un tó sọ àti ń tó rò lẹ́mìí kò kọ̀ gbé ń tó wù fún un Ọlọ́run sì fàṣẹ sí ń tó gbé fún un yóò wá ní lárí
àmọ́ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run náà yóò tún máa padà wá pọ́n ilé ìwọ wà ní kẹ́ máa wo wọ́n náà rí ọṣẹ mọ́ gbé fún wọn àmọ́ torí pé Ọlọ́run dún lára ẹ̀ Ọlọ́run sì gbà bẹ́ẹ̀. wọ́n ń ṣe gànámù torí pé lára gànámù náà láti yọ gẹ̀nímọ́tù gbogbo ẹni tó bá ti gànámù tó bá ti gọ̀ òun ló ní gẹ̀nímọ́tù. màlúmọ́tò àníwònàṣì tọ́lìbì nàlá. bàbá Ìmáàmù Ajégúnlẹ̀ ti lọ àwọn la fẹ́ kí ìlú wọn láwa yìí. màlúmọ́tò àníwònàṣì. àfọ àti wá ń ṣe bí ẹni kó ń gbọ́n ṣó wá rówó ná tó yìí. màlúmọ́tò àníwònàṣì. èmi ń gùn lórí tí àfa ọmọ àfọ oníwàásí làwa náà tá a bá lọ bí kan tí wọ́n bá fẹ́ rà àsìkò láre fún wa ìmọ̀ rí bákan lára wa àwọn afẹ́ gbé máìkì fún mo ní ẹ jẹ́ kí àfa oníwàásí tó ti dé láti bí aago 3 aago 4 mo rí gbàtẹ́ póòsì ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ó jẹ́ àpọ́nlé fún wọn jẹ́ kẹ́ wá gbé máìkì fún wọn láago 9 lọ ṣé tá a bá sọ̀rọ̀ bí àní sọ̀rọ̀ láéláé ni gbogbo tí mo kíyùn ẹ̀yin ni mo ń fi gbogbo kíkẹ́ mi kí. àníwònàṣì tọ́lìbì nàlá. bàbá àdùn bẹ́ẹ̀ téèyàn bá ní tẹríba nǹkan méjì lẹ́ni o ẹ ní tẹríba ẹ ní ìtẹ́ ojúba ẹ wá ní ìtẹ́ ahọ́nba. tọ́lìbì nàlá. jẹ́ ń ṣàlàyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ la lọ́rọ̀ ní òjá jẹ́bẹ́ pẹ̀lú díndín ọjọ́ ò tí lọ ọjọ́ ò tí lọ ẹ ní ìtẹríba kò sẹ́ni tẹ́lẹ̀ ìkúnlẹ̀ fún àmọ́ kì í ṣe pé ẹgbọ́ ẹ wá ní ìtẹríba kí láǹfààní ìwọ tó ń tẹríba fáwọn àfa rẹ àmọ́ ìjọ tí wọ́n bá hùwà kan àbí tí wọ́n á sọ̀rọ̀ sí ẹ lóde tó máa ń ṣe wáàsí lọ́wọ́ tó wàá fún wọn lójú báyìí pé kí ni ó ń ṣe wọ́n gan ó ní ìtẹríba ni àmọ́ ò ní ìtójúba ó ti fi ojú sọ fún àfa yẹn pé kí ló ń ṣe wọ́n. wọ́n kọ́ di tùsákù ìlà kọ́mi ibi táìsì. bóyá bá wá ní tẹríba tó wá ní ìtẹ́ ojúba ó wá kókó wá ní ìtẹ́ ahọ́nba torí pé òun ló lágbára ju gbogbo tí ń bẹ lára ìjọ tí wọ́n bí ọmọ sáyé gbogbo oríkèéríkèé ọmọ náà ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ nǹkan kan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe òun náà ní ahọ́n kódà tí wọ́n bá bí wọn tí ò bá sunkún wá ní ẹlù kó bá sunkún torí pé ahọ́n yẹn fẹ́ wá ṣiṣẹ́ láyé ni tí gbogbo oríkèéríkèé ara bá wá gbó láyé nǹkan kan wà tí ò ní gbó bójú bá ń dami tí ò lè ríran dáadáa mọ́ tétí ò gbọ́nà mọ́ tẹ́sẹ̀ ò lè ríran mọ́ ahọ́n nìkan ni ò ní gbó yóò wà bó ṣe wà ní. làwọn fóònù kéfì ní gbogbo oríkèéríkèé ara wa wọ́n kó sọ́tọ̀ wọ́n wá mú ahọ́n nìkan wọ́n gbé sọ́tọ̀ pé báwọn ṣe tóbi tóhun bó ṣe wà nínú ahọ́n nínú ẹnu àtúwá fi eyín bò àtúwá fi ètè bò nǹkan méjì ló wà lára wọn agbé sí ààyè tó lápọ́nlé Ọlọ́run tó wá fún ahọ́n ní bọ́gílárì ahọ́n ò ní eyín wa Ọlọ́run tó wá fi ilẹ̀kùn sí ilẹ̀kùn tá a fi kọ́fà ahọ́n ò ní ètè wa má máa yọ ahọ́n ẹ̀ jáde bíi wèrè kó má bàa ṣàgbákò lọ́dọ̀ àwọn tó ní nǹkan lọ́wọ́. oyún sì dùn lọ́wọ́ àkíwá máa bí àkíwá mi. béèyàn bá wá lo ìwà yẹn bọ́lọ̀ ń bá wá ní ó wá wà nínú ayé tó wá pàdé àwọn kan tí wọ́n lágbára jù lọ wọ́n wá rè ń fàṣẹ gẹ́gẹ́ bí orúkọ Ọlọ́run alhafidu Ọlọ́run bá ní jẹ́ orúkọ ara àwọn èèyàn ní ti ń jẹ. tọ́mọ ní àlè ilimu ọba onímọ̀ ni ó jẹ́ lára Sheikh Adamu àwọn kan wà tọ́lọ́run rán wọn ṣẹ́ bẹ́ẹ̀ alikọ́ bídù làwọn wọn ò lè fún ẹ ní nǹkan àmọ́ lè gbà alimuntekimu làwọn kan àwọn máa gbẹ̀san kódà kẹfà náà bíbẹ̀ wọn ó gbẹ̀san àwọn kan sì ní asọ̀búrù ni wọn gbogbo tó wà kẹ́sì wọn ó ṣe sùúrù náà ni alẹ́ awalu làwọn kan wọ́n mọ̀ tìyàn síwájú alẹ́ akiru làwọn kan wà lẹ́yìn alimukọ́dìmù wà mọ́ lọ́wájú alimu akiru wà pé padà kó wájú bọ́ sẹ́yìn Ọlọ́run ni wàlíláìlẹ̀ àsìmọ́ olùsínà òun ni ó ní orúkọ Ọlọ́run 99 àmọ́ ara àwọn èèyàn ló ti ń lo orúkọ yẹn tó bá ní alimumu tó bá tó ń pààyàn Ọlọ́run bá ò ní pé tí ò dámọ́ rẹ̀ láyé Ọlọ́run ò ní sọ pé òun ní alimumu tú ọba tí ń pààyàn kò wá fẹ́ sọ pé èmi Ọlọ́run ọba pààyàn ó wá fi àṣàrẹ́lù síbẹ̀ pé wọ́n mọ̀ pa wọ́n tí ẹkú bá ti sọ ń lé kọ̀ọ̀kan náà àṣàrẹ́lù ni ó pa wọ́n bẹ́ẹ̀ àṣàrẹ́lù sì ní pààyàn kó má níyàn da Ọlọ́run bá lọ́wọ́ torí pé Ọlọ́run kò ní pèrè ní àlìkọ́ tí ìlú ọba tó ń pààyàn gbogbo ohun tó bá da lọ́lọ́ máa ń pè mọ́ rẹ̀ ìjọ tí anabi Ibrahim déyàn tọ́ Ọlọ́run ni wà takasallahu Ibrahim khalila èmi Ọlọ́run wá mú Ibrahim lọ́rẹ̀ ó ní wà kallamallahu Musa taklima mo bá Musa sọ̀rọ̀ Ọlọ́run bá ò ní pe wèrè mọ́ rẹ̀ láyé tí wọn náà bá fẹ́ déyàn láyé má bá wèrè rìn tó bá dípò tí ń bá wèrè rìn ya fi ilẹ̀ kẹ́ má bàa jọ́ tó fi wèrè pọ̀. wọ́n ní wájú mú bùtẹ́ simon wọ́n lù fi àlàkì. mo máa fẹ́ sọ kalẹ̀ rọ̀ sí bàbá mi alimudiru mo kí n púpọ̀. masa aleyika. téèyàn bá ti ń sọ̀rọ̀ dandan ni kó gbọ́rọ̀ ní ẹni tó sọ̀rọ̀ síwájú ẹ̀ kó wá jẹ́ kẹ́ni ẹ̀mọ̀ pẹ́nu ẹ̀ ló ti gbọ́ o ka tìrò ń tira wá sọ pé gbàna o lálàá látòjú oorun wèrè ní ẹ̀ ní tí wọ́n ló kọ́ ni. masa aleyika. ẹlòmíì ìbára tí mo gbé wọlé nìyẹn o ìbára yẹn mo fẹ́ fi sọ̀kalẹ̀ ó ní wàkúlò lẹ́dínà náhàdù bàdà sùkòtì gbọ́ dada má lọ mórí ìdúgbò lọ pariwo
ó ní fakulu lẹ́dínà nahadu bada sukut ó ní gbogbo àwọn tí wọ́n ti ṣubú tẹ́lẹ̀ sodo àwọn tí wọ́n ti ṣubú tẹ́lẹ̀ bada àwọn tí wọ́n nọ̀rọ̀ kulu lẹ́dínà nahadu bada sukut ó ní gbogbo àwọn tí wọ́n nọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣubú ó ní lámù yògá yíyẹrọ àkìdá àmọ́ ò kì í ṣe pé wọ́n chẹ́ǹjì ìrìn ẹsẹ̀ wọn o bálígà yàrá àfukàrà ìròrí wọn ni wọ́n chẹ́ǹjì alifikirọ lọ́rọ̀ọ́nù ẹ̀ dáadáa ẹni tó wàá béèrè ìjẹ́ èèyàn lọ́wọ́ ẹ̀ ké wọ́n lẹ ti ṣubú rí ẹ tún wá dìde wọ́n lẹ ti dolòṣì rí ẹ padà dolówó wọ́n lẹ ti dẹni tí ò nímọ̀ tẹ́lẹ̀ ẹ padà wá do nímọ̀ báwo lẹ ṣe rìn ọ̀nà wo ni nítorí pé bá a ṣe ní ìkọ́ mọ́tò sukut òun náà la ní ìzálàtù dáwùlà táwọn kan bá ti mú ìzálàtù dáwùlà wá tí wọ́n rí ẹ̀fàṣẹ wọ́n lo àlèkọ́ bídù fún ẹni ẹ̀ ó wàá pàdé àwọn kan tó pé ìkọ́ mọ́tò sukut làwọn gbogbo ohun tó bá ti ṣubú làwọn máa ń nọ̀rọ̀ àwọn ni ọlọ́run lo àrọ́fíhùn lọ́dọ̀ títí wọn. ìlàkàyè ni kò lò àfa wọn ní àlẹ adabu fọkọlì ilm abẹ́ẹ̀kọ́ ni táwọn àdàbíà bá fẹ́ sọ̀rọ̀ mo fi yẹn káwọn àdàbíà àwọn àdàbíà gbà pé mọ̀rìkàsí ní kéwọ́ lọ́dọ̀ torí pé àwọn òní kọ́fà ibi táwa ti wá mọ̀rìkàsí làwa ṣé àdámọ̀ ṣé àbíbù ni wá mùdúrù mọ́kàsí ni wèrè tó bá fẹ́ ṣe tí mùdúrù mọ́kàsí bá polówó náà fún wa a máa bá wọn wọ̀ olùgbọ́ yẹn no mo lọ ṣe wáàsí ní ọ̀nà ìṣàgámù ní Ṣàgámù ní jóná nìkan wá ní yẹ kí n wé bàbá sírù babaláwo ní gùn ní bọ́ ìjókòó yìí tó máa pe sírù babaláwo ní gùn lọ́gbà mọ́ríkàsì awé láwà ní lọ ni wọ́n wá pè mí ní ọ̀dọ̀ wọn sùmùrà ọ̀wọ́n àìsàn ìdí pé kí n wé láwà ní sùmùrà lọ màá wé eléyìí lọ mọ́ríkàsì ni mí. Masha Allah. torí pé ní ọgbà mọ́ríkàsì wọ́n ó gbèdé bẹ́ẹ̀ nínú pléènì wọ́n ó gbèdé bẹ́ẹ̀ àfàlà bíbò òsì kúrò lórí. ọ̀hún sì kúrò lórí wọ́n jọ́ kó yẹ wẹ́ pé sí ń bọ̀ tèmi lélẹ́yìí ibi tí mo dúró sí lélẹ́yìí gbogbo ẹni wọn wá ní alẹ adam fọkọlì ilmu abẹ́ẹ̀kọ́ ni ìmọ̀ ládàbí mórálì wọn ló ju ìmọ̀ lọ sowari àti alẹ adam àti alẹ ilmu ìkọ̀kọ̀ wa ń bẹ tó wá ju méjì lọ èyí tó ju méjì lọ ni alẹ hikima afudọlu minali adabi kama afudọlu adabi minali ilimi tó bá ní mímọ̀ tó o tún ní tó ń tẹríba tó ní ádàbù tó o bá ti ní hikimọ̀ kò síbi tó ń lọ gbogbo ẹni tó ti ṣubú rí tó padà wá dìde kò chẹ́ǹjì ìrìn ẹsẹ̀ kò chẹ́ǹjì orúkọ ẹ̀ kò chẹ́ǹjì location èyí tó chẹ́ǹjì bẹ́ẹ̀ òun náà ní solution ìwọ náà lọ sí chẹ́ǹjì làákàyà rẹ̀ subhana rabbika. rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. bàbá Modibo wá dìde gbogbo wa rẹ̀ já nàka sí bàbá Modibo mi dáwàkà. Ayama. má bínú ẹ lákùn ìjà ànàká sí wọn kódà tó bá jẹ́ ọ̀tá ọ̀nà ìjà alámínà ṣe àlàbà ké fún yín. Masha Allah. ọlọ́run kó wọlá anabuwa Muhammad. sallallahu alayhi wa sallam. ṣẹ́ni gbogbo táwọn ọmọ ń ṣe tó ń dàpàrà lẹ̀ fún wọn lẹ̀ àwa náà ti lọ Mawlid ta ṣe bẹ́ẹ̀ níjọ́ tí wọn àti ìmọ̀ ta fẹ́ ṣe láyé. kullama nudi ajaba. adùnbẹ. wa man bi jalali yushi sahaba. mo kí gbogbo tó wà lẹ́yìn zero. bàbá àwọn agbádá burúkú kan bóyá ń fún wa ni bóyá jí ni bóyá rí e. àwa àwọ̀lọ̀ sẹ́yìn àgbo kọ́ńdà kí wọ́n ní ànábì sọ̀kalẹ̀ Jùbìrìlù ṣe mọ́dù kò sí tó kọ́ wa ẹ̀yìn àgbo láwà. àṣetorí àti mọ̀ bí tá a lọ ìjọ tí a ti mọ̀ tí n bá kó bí n sìn àwa mẹ́rin la fẹ́ sọ̀rọ̀ ní àbòrú. oníwàásù àgbà iṣẹ́ òyà sàtàrù èmi á sọ̀rọ̀ àfáwà kì í ṣe àsọ̀rọ̀ àtòbí mẹ́rin ẹ dákun tó bá ti tò ẹ́ pọ̀ mọ́ àwọn tí wọ́n mọ̀rọ̀ sọ dandan ni kí làákàyè tó bá fẹ́ dààmú làákàyè oní làákàyè wá ti kọ́kọ́ dààmú làákàyè láti lé tó bá ti tò ẹ́ pọ̀ mọ́ àwọn tó mọ̀ pé kí ni wọ́n làwọn lè wọ́n wá jẹ́ kí làákàyè kó máa ṣiṣẹ́ so ìjọ táwa náà wà lẹ́yìn àgbo táwọn ṣe máa fáwọn ṣe ń ṣe o ẹ bá ti rí àfọ̀ àti máa ṣépè fún wọn àbẹ́nìkan tí ò bá dé o ní ṣépè fún wọn kíláàsì tán wà nù ìjọ náà bá bọ́ sí kíláàsì tèmi wọn ní pariwo bẹ́ẹ̀ mọ́. wakallama fi duja Musa bilutifin. sáàjì ṣe mólídìí báyìí. kalama suma aliyamahul khitaba. ẹja tẹ́wà dùn à. aya man rọ̀dáyò. baba ẹlẹ́yà wọn ò sí kálẹ̀ òní ká má kí wọn kọ́ lẹ́yà. sọ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ẹ lákẹ́ bá nàka sí wọn. sọ pé Allahumma. Allahumma. ẹ bá mi nàka sí wọn o. Allahumma. bí ajégúnlẹ̀ ṣe tó yìí bọ́lọ̀ ń bá gbaru yín lájégúnlẹ̀
òpònú èèyàn nìkan la máa pé ó ti lọ nìyẹn ó lè má rí gbogbo irú àwọn tí Modibo ń pè yìí ó lè má rí wọn pè tí ọ̀tá Modibo bá sí mọ́ àwọn lè má rí wọn mọ́ o àwọn kan wà dé pé yíba náà ló ti lè pàdé wọn tó o bá ti lè rí wọn bí o lè má rí wọn lọ́dọ̀ ẹ̀ àṣírí tá a bá sọ náà ni ṣé wọ́n yà wá sínú pósítà ni yíba ti di family house fáwa family sọ̀dọ̀ Modibo torí pé ìwà tó ń bá wa lò yọ tó tẹ́ wa lọ́rùn ni ẹtìgẹ́tì ẹni tó bá ti níwà pọ́tébù lára wọ́n jọ ṣe déédéé ara wọn ni Ọlọ́run kó wọlá bẹ́ẹ̀ òkè níyìn ẹ̀ ní jábọ́. Amina. ẹ dákẹ́ bá ń ṣe àmì fún wọn. Amina. ọlá níyìn ẹ̀ ní dolùsì. Amina. bàbá Modibo ìmọ́lẹ̀ níyìn ẹ̀ ní dókùnkùn. Amina. abẹ́rẹ́ tí o bá ti lókun di. hello. bisimilayi alamunusa la fẹ́ ké fún wọn má jẹ́ fele ìdágbére fáyé. Aminu. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nígbà tẹ́ ń sọ̀rọ̀ ń bí mo wá ṣàkíyèsí pé ọmọ tí wọ́n tọrọ ẹ̀ ní sẹ́rí ọmọ tí wọ́n tọrọ ẹ̀ ó yàtọ̀ sí ọmọ tí ò dúró lọ́rùn gba ẹ̀tọ́ ẹ̀ tó sáré wáyé. ẹni màmá tó bí yín ní ìgbọ́lẹ́nu yín rí o ẹni màmá tó bí yín lọ bá àwọn àfa wọ́n wá hàn tú fún wọn nígbà tí wọ́n wá hàn tú yẹn mo fẹ́ clarify àárín yẹn wọ́n wá hàn tú yẹn lẹ́ wá mu ẹ kọ́kọ́ ṣìnà ẹ wá padà kéèyàn ní kò sí tó jó kọ́ lọ́hùn kó ní kò sí tó ń jẹ́ ọ̀ǹtú òun là fàájò yé wa yìí o ẹ wá ní gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe lọ bó ti kẹ́ ẹ ṣe lọ náà ẹ jẹ gbèsè ń díẹ̀ gbogbo ẹni tí ò bá ti ṣe tó bí ẹ̀ bá ní kó ṣe irú ìyà tí máa ń jẹrú wọn o òun ní ó padà jẹ kò wá ní solutions ayé. Allah. ọ̀ǹtú tó fi bí yí pé iṣẹ́ àfàlẹ́ ṣe ẹ̀yin gbàgbọ́ mi ẹ padà síbẹ̀ àtòníkéwú àtònímímọ̀ àtàláṣírí àtẹntómọ́ọ̀gùn àtẹntómọ̀ ọ̀ǹtú kò sí tó bá òkú mọ̀ tó bá rí yín wọn bí ire kó má pè yín láfa. Masha Allah. mi ò fẹ́ mọ ìfẹ́ tó àti ọ̀tá yóò mọ̀ pé àfa lélẹ̀. bàbá oníwàásù àgbáyé wọ́n ní wọ́n bá tí bàbá oníwàásù àgbáyé bá ní 10 billion lákàntì tẹ́ bá fún wọn ní 1000 wọ́n wá kí bí ẹni pé ìyá ti ń jẹ wọn láti bí 10 years ni. ẹ wu ẹ̀kọ́ lára àwọn àgbàlagbà ẹ̀kọ́ yẹn ni kíníkà kù náà lọ ní mo sọ̀rọ̀ kọ́ fún àwọn ọmọ mi nígbà tá à ń bọ̀ mo ní 15 years tẹ́lómi ti ń kọ́ léde tí o ti parí ẹ̀ ẹlòmíì dẹ̀ ìrálé láàrin 15 minutes. Allah. èèyàn jẹ́ fi 15 years kọ́lé tẹ́nìkan wá fi 15 minutes tó sì fi ra odidi lé ìrìn àjò yẹn àwọn ni wọ́n bá ṣọ́ọ̀tì ẹ̀ tẹ́ ẹ bá kí ọlọ́run tán tẹ́ kí ànábì ẹni tó kù tẹ́ kì kódà síwájú àwọn àfa ìyá yín ni ìyá yín ló sọ yín dá àfa kó tó di pé àwọn àfa kọ́ yín kí. Allah. ọlọ́run kó wọlá anabuwa Muhammad. Sallallahu alayhi wa sallam. ìyá wa tí wọ́n bí mọ́mí àdúrà ti fẹ́ ṣe rè ṣe wàhálà àdúrà ti fẹ́ ṣe òun wọn á fẹ́ wò bí Modibo náà mọ iye tí ó mú àdúrà wa wọ́n bọ̀ ẹ má mú wa ọ̀rọ̀ ntún yẹn ló gbé mi lọ́bẹ̀ Masha Allah. ní pé gbogbo ohun tí ó jẹ́ kí a máa béèrè pé ta ni ó bá wa sọ fún ìyá tó bí Modibo tí Modibo bá ṣáájú ìyá wọn lọ ìyá yóò ní pẹ́ tí ó fi tẹ̀lé Modibo. Allah. bíkọ́ náà wàá gbẹ èmi lọ́wọ́ ìyá tó bí mi sí ìyá tó bí mi ológo méje mi náà ni Ọlọ́run má gbà mí lọ́wọ́ àwọn òbí tó bí o Ọlọ́run má gbà Modibo lọ́wọ́ àwọn tí wọ́n bí wọn. Amina. gbogbo wọn tó wà ń bí ni mo bọ̀ pé Ọlọ́run má gbà Modibo lọ́wọ́ ìyá tó bí wọn tó bá nífẹ̀ẹ́ sáájú àwọn ọmọ bọ̀ èmi ò dá wákà Ọlọ́run má gbà Modibo lọ́wọ́ ìyá tó bí wọn. má fi dọ́mí ríwáyà Simon. Ọlọ́run má gbà Modibo lọ́wọ́ ìyá tó bí wọn. àǹtálí mọ ìdù. likuli máa yúta kan. tó o bá gba Modibo lọ́ọ̀yà tó bí má gbè mí náà lọ́ọ̀yà tó bí mi. yamani wá jálí ṣàdá ìdíkùnlé á. tó o bá wá gba Modibo lọ́ọ̀yà tó bí má gba Modibo nínú Islam báyìí. yamani ilẹ̀ ìlímọ̀ṣìtàkà wálé máa fúnṣà ọ̀n. bàbá wa Sheikh Muideen Ajani Bello mú bọ̀ wọ́n kú ní age of 83 years àwọn yẹn wá ń ké pẹ̀lú ọjọ́ orí tó pọ̀ bọ́n ṣe wúlò tó nìyẹn kẹwàá wo orú Modibo tó ṣe bẹ̀rẹ̀ ayé yìí afáà Modibo Ọlọ́run ní gbà yín lọ́wọ́ wa. amúnú fa. kò ní gbà yín kó lọ́wọ́ wa kò ní gbà yín lọ́wọ́ Ajégúnlẹ̀. málíkà ìwà yín dáká jìmọ̀. kò ní sọ ìyàwó yín dopó ọ̀sọ́ gan. málì sí wá. àtọmọ kéwù àti jọmọ àtolólùfẹ́ Ọlọ́run ní gbà Modibo lọ́wọ́. málì sí wá. àfa ka fatia lẹ́ẹ̀kan náà fatia ka
Bismillahirrahman. Ọlọ́run wọlá gbogbo àtàjẹ́ lólùfẹ́ Modibo àtẹ̀mí àti gbogbo ẹni tó nífẹ̀ẹ́ wọn tó wà ń bí àtàwọn tí wọ́n ti lọ má jẹ́ kí Modibo ṣubú láéláé. Wala bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Ẹni fi lè ṣàṣemọ́. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ọlọ́run bá kẹ́ bàbá tó bí. Ihdina siratal mustaqim. Gbogbo tó jáde lára yín Ọlọ́run jọ jù yín lọ. Siratal ladina an'amta alayhim. Oore tá a bá lọ́wọ́ yín lọ́dún yìí tó bá lọ́dún tó bọ̀ Ọlọ́run já bá lọ́wọ́ yín. Ghayril maghdubi alayhim waladdallin. Bàbá wa Ajisogbaoro. Àmín ya Allah. Ó mà dá kéèyàn máa tẹ̀lé ìmọ̀ràn gbà mí. Bí bàbá wa Modibo ṣe wí fún mi lèmi ṣe wí lẹ́ẹ̀kan ọmọ ìyá mi nímọ̀ ló wá ní wúhù òun sọ fóun pé àwọn àfọwọ́palẹ̀ mọ́ ọ̀rọ̀ wá lóòótọ́ àmọ́ ó ní kankan táwọn afáfẹ́ sọ̀kalẹ̀ sáàyè yìí ṣáàdúró kínní yìí là á jẹ́ ká ẹ mọ̀ gbé lọ ẹ tún wá pàdé bàbá wa Ajisogbaoro lọ́la.